àwa níjọ Ahmadiyya ọmọlẹ́yìn Ghulam Ahmad tó ń gbẹ̀sìn Islam ga káàkiri gbogbo àgbáyé lọ́kùnrin àtobìnrin k'Olúwa ràn wá lọ́wọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ẹ̀yin èèyàn wa ńlé a kí yín káàbọ̀ sí orí ètò Ohun Islam lórí ètò yìí tí ó ń wá láti iléeṣẹ́ tẹlifíṣàn ìjọ mùsùlùmí Ahmadiyya òun náà láti máa ń ṣe àgbéyẹ̀wò oríṣiríṣi àwọn kókó ìtòjẹmọ́ ẹ̀sìn Islam àti bí a ṣe lè tọ̀ bá a ṣe lè tẹ̀lé àwọn ẹ̀kọ́ náà kí Ọlọ́run bá kó ṣe wọ́n ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa. Lónìí ohun tí a máa ṣe àgbéyẹ̀wò òun náà ni ibi tí òpin àbí ibi tí ìrìn àjò ẹ̀dá tó máa ń parí sí nínú ilé ayé tá a wà yìí. Eléyìí ni ìgbà tí ẹ̀dá bá parí iṣẹ́ tí ó bá jẹ́ pé Ọlọ́run ọba tá à ń pè ní Janazah. Kí ni ń jẹ́ Janazah? Báwo la ti ṣe é? Kí ni kókó ẹ̀? Kí sì ni pàtàkì rẹ̀? Ohun tá a fẹ́ gbéyẹ̀wò lónìí rèé. Àwọn tí ó máa bá wa ṣàgbéyẹ̀wò àwọn kókó náà wọ́n ti wà ní ọ̀dọ̀ mi ní àyín. Mọ́rọ́bí Abdulqahar Olówómi. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ẹ ṣé kú ìdìde o, ẹ káàbọ̀. Mọ́rọ́bí Mubarak Bello sir, ẹ máa káàbọ̀. Jazakumullah khairan. Ẹ̀yin èèyàn wálé, kí là ń pè ní Janazah? Kí ló dálé? Kí ni túmọ̀ rẹ̀? Kí là ń pè bẹ́ẹ̀? Olówómi sir. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Janazah òun ni ètò ìsìnkú tí Islam ṣe àgbékalẹ̀. Síwájú Islam, oríṣiríṣi ọ̀nà náà làwọn èèyàn ń gbà láti fi sìnkú wọn. Àwọn Yorùbá lọ́nà títí wọn, àwọn Lárúbáwá lọ́nà títí wọn, àwọn Ìgbò lọ́nà títí wọn. Ṣùgbọ́n nígbà tí Islam dé, Islam wá la ọ̀nà kan kalẹ̀ fún wa tí gbogbo àgbáyé yóò máa fi gbà láti máa fi ṣe ètò ìsìnkú wọn. Gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe la ọ̀nà kalẹ̀ fún wa tá a máa fi ṣètò ìgbéyàwó, ètò ìsọmọlórúkọ àti gbogbo àwọn ètò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní Islam. Bẹ́ẹ̀ náà ni ti ètò ìsìnkú tó Ọlọ́run bá ṣe àgbékalẹ̀ fún wa. So àníyàn Ọlọ́run ọba òun náà ni pé kí gbogbo wa máa lo ọ̀nà kan náà láti máa fi ṣe bo àṣírí òkú wa. Nígbà tí òkú bá kú, ẹ̀kọ́ Islam òun náà ni wípé ká sọ gbólóhùn inna lillahi wa inna ilayhi raji'un. Ọ̀dọ̀ Ọlọ́run láti wá, ọ̀dọ̀ náà náà sì a máa padà sí. Ojúṣe wa gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni wípé kí tó bá lajú sílẹ̀ ká fi ọwọ́ pa ojú yẹn dé, tó bá la ẹnu sílẹ̀ ká wá ọ̀nà láti rí pa ẹnu yẹn dé. Bí ò bá ṣe é ṣe, a lè gbé nǹkan sí ibi ìgbèrí wọn, ẹnu yẹn á lè pàdé. Lẹ́yìn tí a bá ti ṣe léyìí, ètò kù náà ni kí a ṣe ètò báwo ni a ṣe fẹ́ sin. So ètò bá a ṣe fẹ́ sin òun náà ni bá a ṣe fẹ́ kó kárí ẹ̀, òun ni wọ́n ń pè ní Janazah nínú Islam. Ó jẹ́ wípé Islam fẹ́ kí mùsùlùmí gbìyànjú kó ṣe àkọsílẹ̀ ogún ẹ̀ kó tó di pé máa lọ. Yẹn ni pé kó lákọsílẹ̀ tí wọ́n pè ní will. Nítorí wípé nígbà míì téèyàn bá kú, ó ṣeé ṣe kí àwọn wàhálà díẹ̀díẹ̀ fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ikú yàn. Ohun tí wọ́n sì fẹ́ kọ síbẹ̀ kí pé ó fẹ́ pín ogún ẹ̀ fúnra rẹ̀, nítorí pé èèyàn ò lè pín ogún ẹ̀, Ọlọ́run bá ti pín nínú Quran. Ṣùgbọ́n tó fẹ́ kọ síbẹ̀ ní wípé tọ́ mo jẹ lágbájá ní gbèsè 20 naira, mo jẹ tẹ̀mẹ̀dún gbèsè 100 naira, lágbájá báyìí owó ẹ̀ wà lọ́wọ́ mi, iṣẹ́ báyìí là ń ṣe, ibi tá mo ti gbówó báyìí, ibi tí mo bá dèrè. Nítorí pé nígbà tó bá kú káwọn kó má bàa di wàhálà fáwọn ẹbí lórí kí ni ta ló jẹ ní gbèsè àbí kí ni àwọn nǹkan tó wà ní ìkápá ẹ̀. Tó bá sì tún wá bẹ̀rù wípé tóun bá kú, ó ṣeé ṣe káwọn ẹbí òun tí kì í ṣe mùsùlùmí pẹ̀lú òun kí wọ́n fẹ́ ṣòkú òun bí òun ò ṣe fẹ́. Ó láǹfààní àti kọ síbẹ̀ wípé tí n bá ti kú o, lágbájá báyìí ni kí kódà ó láǹfààní àti kọ síbẹ̀ pé lágbájá báyìí ni kó wẹ̀ mí, torí Abubakar ṣe bẹ́ẹ̀ tẹ́ pé ìyàwó wọn ló wẹ̀ fún wọn. Nígbà tí Fatima kú, Ali òun ló wẹ̀ fún wọn. So èèyàn lè kọ sínú ogún ẹ̀ pé lágbájá báyìí ni kó ṣe báyìí fún mi nígbà tí mo bá kú, tí n bá ibi báyìí ni kẹ́ ẹ sinmi sí. Èèyàn láǹfààní láti kọ gba àwọn nǹkan wọ̀nyí lẹ̀. So Islam kọ́ wa láwọn ẹ̀kọ́ yìí. In fact, Ànábì Muhammad sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa wípé mùsùlùmí kan tó bá ti ní
nǹkan ní kódà kó má ju aṣọ bíi méjì lọ ó gbọ́dọ̀ gbẹ̀ǹkó de pé òun ní àkọsílẹ̀ yìí òun ló máa darí àwọn wọ́n ṣe fẹ́ máa darí àlámọ̀rí lẹ́yìn tí ó bá kúrò láyé. So Islam wọ́n expect mùsùlùmí láti gbáradì wípé ìjọ kan òun fi ilé ayé sílẹ̀ ṣùgbọ́n kó ṣètò lẹ̀ kó tó di pé ó máa tó bá ti wá lọ àwọn ètò báwo la ṣe kò kárí ẹ̀ tá ṣe máa sin tá ṣe máa kírun sílá òun náà ń pè ní Janazah nínú Islam. Jazakumullah. Mubarak sir, tí wọ́n ní tí òkú bá ti kú yálà onítọ̀hún kọ nǹkan lẹ̀ o kò kọ nǹkan lẹ̀ o àá ṣètò Janazah rẹ̀ náà ni tó kú bá ti kú àfọwọ́bò lójú àáwọ́ náà pé ká ibo ni ètò Janazah yìí ti wá bẹ̀rẹ̀. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Ibi tí ètò Janazah ti bẹ̀rẹ̀ òun náà ni wípé a máa wẹ òkú yìí. Báwo dẹ̀ ni Islam ṣe kọ́ wa pé a ṣe máa wẹ òkú mùsùlùmí? Àkọ́kọ́ ọbẹ̀ ọkùnrin ló máa wẹ ọkùnrin, obìnrin ló máa wẹ obìnrin. Àyàfi tó bá jẹ́ wípé irú mọ́ yẹn sọ lẹ́ẹ̀kan wípé báyà ni tí ó kú yìí ó ti ní àkọsílẹ̀ pé ní báyìí ni kó wẹ̀ mí bẹ́ẹ̀ lára àwọn ará ilé rẹ̀ ó ṣeé ṣe. Bọ̀ èyí tó jẹ́ ìlànà gangan ó ní pé tọkùnrin bá kú ọkùnrin ló máa wẹ̀, tóbìnrin bá kú tó bá jẹ́ òkú obìnrin obìnrin ló máa wẹ̀. So ìwẹ̀ wá rèé ọ̀nà mẹ́ta ni gbogbo ẹ̀ pín sí. Omi tó lọ́wọ́ọ́rọ́ òun ni ó dáa jùlọ kárí pé báyà bí ewé efinrin àbáwọn ewé míì tó bá lóòrùn tó bá pẹ́ báyà àbá ewé efinrin nítòsí so ká fi sínú omi yìí nígbà tí a bá ṣètò omi tá a fẹ́ lò. Àkọ́kọ́ ọbẹ̀ tí mo sọ fún wa pé ọ̀nà mẹ́ta ló pín sí. Àkọ́kọ́ fọ gbogbo ibi tí èèyàn máa ń fọ nígbà tá a bá ń ṣàlùwàlá àyàfi ibi tó mi bá lè gbà wọnú ara bóyá ẹnu ni àbí imú ìbẹ̀yẹn nìkan la máa yà lọ́tọ̀ àní débẹ̀. Lẹ́yìn ìgbà tá a bá wá ṣe eléyìí tán á fọ apá ọ̀tún, nígbà bá ṣe eléyìí tán á fọ apá òsì. Eléyìí náà ni abala ẹlẹ́ẹ̀kejì. Abala ẹlẹ́ẹ̀kẹta náà ni pé á wá wẹ gbogbo ara. So lẹ́yìn ìgbà tá a bá wẹ gbogbo ara tán torí pé a ní sin òkú náà ní hòhò á tún gbọ́dọ̀ dá nǹkan bò lára òun náà dẹ̀ ní aṣọ tí a máa ń lò. So a rí ìka wípé 3 ò ní fún ọkùnrin 5 ní fún obìnrin. 3 ti tọkùnrin ìkan máa dé ibi bèbè ìdí ìkan máa dé ìsàlẹ̀ ó di 2 ní ẹlẹ́ẹ̀kẹta náà máa fi wé gbogbo ara. Tí tóbìnrin tó fi pé 5 ni wípé ìkan máa wà láyà ìkan sì máa wà fún orí. So ní ti tóbìnrin fi pé 5. So eléyìí náà nígbà bá ṣe léyìí tán ètò wíwẹ̀ òkú ó ti wá sí. ká wẹ̀ ká múra fún un. Bẹ́ẹ̀ni. Jazakumullah. Ṣé gbogbo òkú mùsùlùmí ń la lè ṣètò fún bẹ́ẹ̀ ká wẹ̀ ká sì múra fún? Òṣìlá ọ̀sálàm wọ́n ṣàlàyé fún wa wípé àwọn bíi 7 kan tí bírú ìṣẹ̀lẹ̀ 7 kan bá ṣẹlẹ̀ sí àwọn òkú ẹ ṣe dandan ká wẹ̀ fún wọn. Àkọ́kọ́ ọbẹ̀ àwọn tó bá kú sójú ogun a rí wípé ẹ̀jẹ̀ ó ti wà lára wọn. So àwọn ọ̀sálàm ní pé ní tó bá wà lára wọn tó bá fi kú òun náà ni wọ́n máa fi ṣe ètò ìsìnkú wọn. Fún àpẹẹrẹ náà míì bóyá bí àwọn tó bá kúkú àjàkálẹ̀ àrùn. So torí pé even gan fún ètò àlàáfíà irú òkú bẹ́ẹ̀ ò ní ṣe fọwọ́ kàn fún àpẹẹrẹ tó kúkú kọ́lẹ́rà àbí ẹ̀bólà di so irú àwọn eléyìn kò ní di pé à ń wẹ̀ wọ́n mọ́. So ohun tó bá ń bẹ lára wọn òun náà la máa fi ṣe ètò ìsìnkú wọn. Àbáwọn tó bá jẹ́ pé bóyá wọ́n jóná so ẹni tó ti jóná so wọn bá tó bá ṣẹ́kù òun náà ni a máa sin. Àti àwọn tó bá yá pé àwọn náà l'accident ó ṣe kí èèyàn má kó sójú ogun bóyá èèyàn l'accident ó ti fara ṣe léṣe ara yẹn ti bàjẹ́ kọjá tí wọ́n lè kó àbí tí wọ́n lè gbé tí wọ́n láwọn awẹ́ wọn á múra fún irú eléyìn náà èèyàn á sin wọ́n bẹ́ẹ̀ ni. Lára àwọn tá a tún rí bóyá àwọn tó bá yá pé irú ìmìtìtì ilẹ̀ irú àwọn eléyìn náà tán bá lọ kò ní ìdí pé bóyá èèyàn ń wẹ̀ fún wọn. So ohun tó bá ṣẹ́kù bẹ́ẹ̀ ni àṣeríkà. So kì í ṣe dandan kó jẹ́ pé gbogbo òkú náà kọ́ ni a lè wẹ̀ fún gbogbo òkú náà kọ́ sì ni a lè wọ aṣọ fún. Ẹ ṣé pọ̀ ẹ̀yin èèyàn wa ńlé tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ètò báwo ni a ṣe ń ṣe ìtọ́jú ìkẹyìn fún ẹni tó bá dolóògbé pàápàá jùlọ ẹni tó jẹ́ mùsùlùmí tí ó jáde láyé báwo la ṣe ń ṣe ètò fún láti ṣe ìtọ́jú ìkẹyìn gẹ́gẹ́ bí a ṣe ń ṣe fún
fún ẹni tí ó wà ní tó ń ṣẹ̀mí. Ẹni tó ń ṣẹ̀mí a gbọ́dọ̀ tọ́jú ẹ̀, ẹni tó kú náà a gbọ́dọ̀ ṣe ìtọ́jú ẹ̀. Olówó Misa, gbogbo àwọn àlàyé tá a ti wá ṣe ìtọ́jú tá à ń ṣe fókù yìí, kí ni gbòógì wọn gan ní pàtó kó tó di pé àtẹ̀síwájú lórí àwọn abala míì? Kí ni pàtàkì ètò Janazah yìí? Pàtàkì ẹ̀ òun ni láti fi ọ̀wọ̀ ìkẹyìn fún ẹni tó ti lọ. Nítorí pé Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn ó pàtàkì wa àtàyè àtòkù wa. So ẹni tó bá ti kú, Islam fẹ́ kí a fún ní àpọ́nlé, ká wẹ̀ fún, ká tọ́jú ẹ̀. Mo fẹ́ ṣàfihàn kan nípa àwọn tó máa wẹ̀ fún. Ẹni tó bá fẹ́ wẹ̀ fún òkú gbọ́dọ̀ jẹ́ ẹni tí ẹnu ẹ̀ bò. Ó ní kébékébé èèyàn kì í wẹ̀ fókù. Nítorí pé ẹni tó bá ti kú, oríṣiríṣi nǹkan ló súnmọ́ kó wà lára ẹ̀. Ọlọ́run kẹ́ wa, ó fi aṣọ bò wá láṣìírí. Aṣọ tá a wọ̀ kò jẹ́ kí a mọ ohun tó wà lára wa. Bí èèyàn bá ti wá kú kò lè sọ pé ẹ má wo ara mi mọ́. So àwọn tí ó wẹ̀ fókù ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ pé àwọn wọn bò, wọn ò ní máa lọ sọ ohun tí wọ́n bá rí láti ara òkú. Wọ́n sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ pé wọ́n lè gba ẹ̀gbin mọ́ra. Nítorí pé nígbà míì tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ kú, ó súnmọ́ kí ó jẹ́ pé àwọn ẹ̀gbin kan máa jáde lára ẹ̀. Lọ́wọ́ àti pé kí wọ́n tó wẹ̀ fún, wọ́n kọ́ fọwọ́ tẹ inú ẹ̀ díẹ̀ níwọ̀nba, àwọn ẹ̀gbin kankan á jáde lára ẹ̀. Kò ní jẹ́ pé ẹni tó ní ìríra, àwọn èèyàn wọ̀nyí la máa wò. Lọ́wọ́ àti pé nínú Islam ara alé kóun náà wà níbi láti lè, kò ní sí pé ìríra. So gbogbo àwọn ètò yẹn ni láti lè jẹ́ kí ká ṣe ìmọ́tótó ẹ̀, ká fún ní àpọ́nlé. Omi tá a fi wẹ̀ fókù gbọ́dọ̀ mọ́. Aṣọ tá a fi bò lára, àdúrà Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kó jẹ́ aṣọ tí ó funfun débi pé a lè ṣe ìtọ́jú ẹ̀ fún lẹ́kùnrẹ́rẹ́. Kódà bá bá gbé sínú ẹ̀yìn sàárè tá a gbé sí náà, a gbọ́dọ̀ gbé síbẹ̀ pẹ̀lú tọ̀wọ̀tọ̀wọ̀. Ó ń túmọ̀ sí wípé ẹni àpọ́nlé lọ́mọ ẹ̀dẹ́ èèyàn, àfẹni tí kò bá pọ́n rẹ̀ lé. Nítorí pé nínú Al-Qur'an, Ọlọ́run kó yé pé Ọlọ́run ọba òun ti gbé ọmọ ẹ̀dẹ́ èèyàn ga sí àyè tó ga. Ṣùgbọ́n ẹni tó bá wá rẹ̀ sílẹ̀ thumma radadnahu asfala safilin, òun la máa wá sọ di ohun tó lọlẹ̀ jù. Ṣùgbọ́n ètò Ọlọ́run ọba ni. So gbogbo ètò Janazah òun ni fún wa láti ṣe àpọ́nlé ẹ̀yẹ ìkẹyìn fún èèyàn wa tó ti lọ. Jazakumullah. Eléyìí ló wá mú wa lọ sí orí ìrun tá à ń pè ní ìrun Janazah. Báwo la ṣe kí? Ẹ̀kọ́ kárọ̀lá Muhammad sallallahu alaihi wasallam òun náà ni pé téèyàn bá ti kú káyé tẹ̀sín. Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní asri'u bil janazah, ẹ tètè yára láti sin ẹni tí ó bá ti kú. Nítorí pé tó bá ṣiṣẹ́ eré kó tètè lọ máa gbádùn ẹ̀, tó bá dẹ̀ jẹ́ pé òdìkejì náà ló ṣe kó tètè máa lọ. So ẹ̀kọ́ Islam ni tó bá ti kú tá a ti wẹ̀ fún, ètò kù náà ni pé ká kírun Janazah. Kó tó di pé a máa kírun Janazah, ẹ̀kọ́ kárọ̀lá Muhammad sallallahu alaihi wasallam ni wípé ká béèrè tó bá jẹ gbèsè. Kódà a rí ìkà wípé Ànábì Muhammad sallallahu alaihi wasallam nìkan jẹ gbèsè tí wọn rẹ̀ tó fẹ́ àná Islam wọn kírun. Kó tó wá di pé wọ́n béèrè àwọn wọ́n ta ní ó san, nígbà táwọn ẹbí ò lè san, wọ́n béèrè lọ́wọ́ àwọn mùsùlùmí kó tó pa ara wọn tí wọ́n fẹ́ san. Torí pé gbèsè ohun tó lágbára ni tí Islam sọ kí mùsùlùmí gbìyànjú gbogbo ọ̀nà láti máa dá ọba rẹ̀ ń bẹ̀. So tó bá ti rí pé àwọn tó bá ti yanjú ẹ̀, wọ́n á kírun Janazah fún un. Wọ́n sì ṣe ń kí òun náà ni pé ìmáàmù ó dúró nígbà tí wọ́n bá ti gbé sí iwájú tí wọ́n ti fi jẹ́ kí ojú ẹ̀ kó kọjú sí kíbílà. Ìmáàmù ó dúró sí àárín ẹni tí a fẹ́ sin, àwọn èèyàn ó sì tò sí ní ẹ̀yìn. Àwọn tó máa tò sí lẹ́yìn yẹn wọ́n máa jẹ́ nọ́mbà tí ò ṣeé pín, bóyá 3 àbí ẹyọkan àbí 5 àbí 7. Àwọn náà bá pọ̀ ńkọ́ ká ní gbogbo òlú ló fẹ́ tán bẹ́ẹ̀. Tẹ́lù bá wà pọ̀ tó bá ti wá di wípé kò ṣeé kà mọ́. Kódà àdúmọ̀ sàlám ní ẹni tí ó bá kú tó bá láǹfààní pé àwọn èèyàn 40 ni wọ́n kírun sí lára, Ọlọ́run bó ṣe àforíjì fún. So ó túmọ̀ sí pé ìpele ìtọrọ àforíjì fún ẹni tó ti kú ni. Bá ṣe wá ń kí ní pé ìmáàmù ó dúró síwájú, àwọn tó kù ó dúró sẹ́yìn. Ìrun Janazah kì í ṣe ìrun tí à ń kí pé à ń lọ sí rùkú, à ń dìde, à ń bẹ̀rẹ̀. Ìdúró níbẹ̀ náà láti kí. Gbogbo ohun tá a bá wọ̀ náà, bá wọ̀ bàtà, á kí bẹ́ẹ̀. Bá sì wọ́n tá a bá wò pé a fẹ́ wọ̀ ká bọ́lẹ̀, kò sí ohun tó burú nínú ẹ̀, nínú ká wọ̀ àbí ká má wọ̀. Ṣùgbọ́n ìdúró láti kí. Ìmáàmù tó fẹ́ kí á ṣe tàkbírù alákọ̀ọ́kọ́, á gbọ́wọ́ sókè dé gègé tiẹ̀, á ṣe alákọ̀ọ́kọ́, á ka ọmọ ìgbà àyà ẹ̀, á sì ka subhanaka allahumma bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka. Lẹ́yìn náà á ṣe a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim, á ka suratul Fatiha délẹ̀. Lẹ́yìn eléyìí á ṣe tàkbírù ẹlẹ́ẹ̀kejì. Tó bá máa ṣe tàkbírù ẹlẹ́ẹ̀kejì kò ní ìdí kí ó káwọ́ sókè, kò tún ní káwọ́ sókè mọ́, torí gbogbo nǹkan ló létò ní Islam. Tó bá yẹ pé ìrun Eid la fẹ́ kí ni, ìmáàmù láǹfààní àti máa káwọ́ sókè kó máa ṣe. Ṣùgbọ́n tí ìrun òkú
orí inú máa fi ṣe gbólóhùn yẹn tàgbé lọ́ máa gbé jáde tó bá ti ṣe ẹlẹ́ẹ̀kejì Allahu Akbar ẹlẹ́ẹ̀kejì a ṣe àsàlátù fún Muhammad ìyẹn àsàlátù Ibrahimi Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin títí dé ìparí. Lẹ́yìn ilé a tún ṣe tàgbé ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ ni ó ti wá ṣe àdúrà fún òkú Allahumma ghfir li hayyina wa mayitina wa shahidina wa ghaibina wa dhakarina wa unthana Allahumma man ahyaytahu minna fa ahyi ala al-islam wa man tawaffaytahu minna fa tawaffahu ala al-iman. So gbogbo àwọn eléyìí náà ni ló máa sọ lẹ́yìn tó bá ti ṣe eléyìí tán a wá ṣe tàgbìrì ẹlẹ́ẹ̀kẹrin nígbà tó bá yẹ tàgbìrì ẹlẹ́ẹ̀kẹrin ní dúró ń bẹ̀ náà ní ti wá ṣe sálámà alékún sapọ̀ ọ̀tún sí àpò òsì lẹ́yìn ilé ìtókù òun náà ní kí wọ́n lọ bo àṣírí ẹni tó ti kú báyìí náà ṣe ń kí ìrun janaza. jazakumullah ẹ̀yin èèyàn wá lé ẹ̀kọ́ là ń kọ́ yìí ẹ jẹ́ ká tẹ̀síwájú ṣé pẹ̀lú bó ṣe wá rí yìí ṣé gbogbo òkú mùsùlùmí ńlá lè kí ìrun sí lára. gbogbo òkú mùsùlùmí kọ́ la lè kírun sí lára. ẹ ṣe àwò. gbogbo ẹni tó bá pokùnso èrò náà ni so kì í ṣe ìwọlé mùsùlùmí lórí mọ́ láti yálà múra fún ni o láti gbé sínú kòtò nítorí pé gbogbo ètò janaza òun náà ni wípé a fẹ́ fi tọrọ àforíjìn fún ẹni tí ó kú. ẹ ṣe pọ̀ ẹ jẹ́ ká wá tàtàrà lẹ́yìn ká lọ sí ibi míì tó jẹ́ àṣà àwọn àwùjọ kan ní agbègbè wa ìkan nínú àwọn ìpínlẹ̀ wa ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà sì dábàá nígbà kan pé káwọn náà máa tẹ̀lé irú àṣà bẹ́ẹ̀ ó ní àṣà ká máa sin òkú ká máa dáná sun òkú yálà wọ́n fẹ́ tọ́jú irú rẹ̀ pamọ́ ni o wọ́n fẹ́ fọ́n irú rẹ̀ dà sódò ni o ìhà wo ni Islam kọ sí ká máa dáná sun òkú. tá bá ka alukur'ani dáadáa nínú suratu maida a rí wípé ìlànà ká máa sin òkú ọjọ́ rẹ̀ ti pẹ́ kìí ṣe pé ìṣẹ́lá Islam gan ni wọ́n kọ́kọ́ gbé wá. tá a bá ka ìtàn ọmọ méjì anabi Adam alayhi salam nígbà tí ìkan pa ìkan tán Ọlọ́run wá ní aràn ẹyẹ kànnàkànnà kí ó lè fi hàn bí ó ṣe bo ìhòhò ẹni tó pa. ó túmọ̀ sí pé ìkan kú wọ́n ní ẹyẹ yìí ó fẹnu gbẹ́lẹ̀ ó sì fi bo ìkejì ẹ̀. so látara ẹbẹ́ arákùnrin eléyìí tí ó pa ìkejì rẹ̀ òun náà rí ẹ̀kọ́ kọ́ pé àṣẹ bóun ó ṣe bo in tó ṣẹ́kù lára ìkejì òun tóun ti pa nìyẹn. so lábẹ́ eléyìí a rí wípé látàrí ànábì Adam alayhi salam ó ní ìlànà pé ká máa sin òkú ti wà. lábẹ́ eléyìí náà dẹ̀ tún rèé Ọlọ́run bá sọ fún wa ń bẹ̀ pé walaqad karramna bani Adam pé Ọlọ́run bá àlékè ọlá òun ti aṣàpọ́nlé bani Adam lára pé àdẹ̀ ṣe àpọ́nlé fún ẹni tó kú òun náà ni ká ṣètọ́jú ẹ̀ ká dẹ̀ gbé lọ síbi tí a bò sí lábẹ́ níta tí ń bá bọ̀ látàyè anabi Adam alayhisalam. iyì tá a gbọ́dọ̀ fún òkú iyì ni wípé a gbé òkú a gbé pamọ́ sí inú ibì kan tó jẹ́ pé kí ni ibẹ̀ la bò sí. nínú Islam o kò gbọ́dọ̀ sí pé báyà òkú kú àwa ń dáná sí i. lára ta tún lè rí kọ́ pé àtúngbọ̀dọ̀ dáná sun òkú lára àwọn táwọn elétò ìlera tí wọ́n tún lè mú jáde òun náà ni wípé ó ṣeé ṣe pípọ́ yá àwọn ìjàkálẹ̀ àrùn kan ṣẹlẹ̀. so irú àwọn tó bá ṣẹ́kù kí ló fẹ́ ṣẹlẹ̀ àwọn yẹn náà wọnú omi ni tó dẹ̀ ṣe pé irú omi yẹn dẹ̀ rèé kí kó lọ wọnú omi táwọn èèyàn mu káàkiri. so gbogbo eléyìí tó fi jẹ́ báyìí pé lábẹ́ ti ètò ìlera kò tọ̀nà wípé ká sun òkú. so eléyìí náà ni nǹkan tí Islam tí ó gbé kalẹ̀ lórí pé bá ṣe máa bo àwọn òkú àgbàtàn bá kú. olówó mísà ṣe ẹni nǹkan kan láti fi kún ààyè yìí nítorí pé àwọn àwùjọ kan ń ṣe pàápàá àwọn ẹlẹ́sìn Hindu bó tẹ̀ jẹ́ pé wọn ò wọ́pọ̀ ní àwùjọ wa bíbá yìí ṣé ó túmọ̀ sí pé àwọn fúnra wọn ń jàǹbá ètò ìlera agbègbè wọn ni àbí wọn fi ọkàn sílẹ̀ yìí. àwọn Hindu tí wọ́n pilẹ̀ ká máa sun òkú ó jẹmọ́ ti ìṣẹbọ nítorí wípé ipa nǹkan míì mọ́ Ọlọ́run torí pé ìkan lára àwọn òòṣà wọn wà tó jẹ́ pé iná ní tiẹ̀ wọ́n wá gbàgbọ́ wípé nígbà téèyàn bá ti kú òòṣà yẹn náà ni ó yẹ kí òun ló mú lọ ó yẹ káwọn fún un lọ́wọ́ nípa sí fi iná yẹn káwọn fi sun òun ló fà á táwọn ṣe ń sun àwọn òkú wọn. ẹlẹ́ẹ̀kejì wọn ni wípé àwọn ìran míì tí wọ́n tún ń sun òkú ìròrí wọn ni wípé téèyàn bá ti kú tá a bá sin Ọlọ́run máa gbé dìde kódà Ọlọ́run bá kò ṣaláyè sọ àwọn òròyìn náà fún wa nínú Quran suratu Yasin
nípa tó lọ́nba ní wadaraba lana mathalan wa nasiya khalqahu qala man yuhyil izama wa hiya ramim. Ọlọ́ba nígbà tó mọ èdè èèyàn yóò tán ó wá ń sọ fọ́lọ́hun pé talẹ̀ náà tó máa tó egun papọ̀ nígbà tó bá ti bàjẹ́. Ọlọ́ba ìrẹ́ Muhammad sallallahu alaihi wasallam kul yuhyiha alladhi ansha'aha awwala marra. Sọ fún wọn pé ẹni tó tó lákọ̀ọ́kọ́ ohun tó tó lákọ̀ọ́kọ́ kì í ṣe gungun omi lọ́gbọ́lọ́gbọ́ ló sọ di èèyàn òun ni ó tún tó padà lẹ́ẹ̀kejì. Ohun tọ́pọ̀lọpọ̀ mọ̀ òun náà ni pé ẹ̀mí lọ́n bá bá lẹ́jọ́ lẹ́gbàrà kíámọ̀. So ẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀rù ń bà wọ́n wípé iṣẹ́ ibi táwọn ti ṣe nílé ayé ó pọ̀ tí àwọn bá kú tí wọ́n bá sin àwọn Ọlọ́run lè gbá wọn dìde. Wọ́n wá rò wípé táwọn bá ti kú tán bá ti sun wọ́n mú eérú ẹ̀ wọ́n lọ dà sínú omi inú wọn á dùn wípé ó ti parí ayé láì mọ̀ wípé wọ́n tọra wọn nítorí pé Ọlọ́run bá fi ẹ̀mí sínú ara kó bá lè ran ara lọ́wọ́ láti lè ṣe ohun tó fẹ́ gbélé ayé ṣe. So sísun èèyàn kì í ṣe ohun tó bójúmu ká sun èèyàn àbí kí ẹranko burúkú jẹ́ èèyàn kì í ṣe ohun tó dáa ó sì tún léwu gẹ́gẹ́ bó ṣe sọ fún wa ó léwu fún ìlera wa. Bàbá sun èèyàn òórùn yẹn gan ó súnmọ́ kí ó ṣe àkóbá fún wa. So Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn sì wá rí wípé àwọn tó ń mú ìpìlẹ̀ kínní yìí wá wọ́n ti so mọ́ ìbọ́lọ́mbà wórogún ní gbogbo ọ̀nà náà jẹ́ pé ohun tọ́lọ́run bá kórìíra tọ́lọ́run bá dẹ̀ ṣàdéhùn pé ẹni bá kú pẹ̀lú ẹ̀ òun ò ní foríjì òun náà ní bọ́lọ́mbà wórogún. So tá bá tó wá rẹ̀ tó ń ṣerú ẹ̀ bí ìgbà tí òun bọ́lọ́mbà wórogún ni tí Ọlọ́run ò sì fẹ́ irú ẹ̀ ní gbogbo ọ̀nà. Ó túmọ̀ sí pé gbogbo nǹkan tó bá máa ní ìsopọ̀ pẹ̀lú ìbálọ́run bá wá orogún Islam kọ́ alẹ́kọ̀ọ́ àti ìjìnà sí ẹ̀yin èèyàn wá ń lé ó ṣe ṣe kárí ẹni tí ó ṣe ń darapọ̀ mọ́ wa bó ti jẹ́ pé àsìkò wa ó ti ń lọ sí òpin lórí ètò yìí báyìí síbẹ̀ ọ̀rọ̀ Janazah òun náà ni à ń ṣe àgbéyẹ̀wò kí ni ẹ̀kọ́ tí Islam gbé kalẹ̀ bá a ti ń ṣe ìdágbére kẹ́yìn fún ara wa tí ó bá parí iṣẹ́ tó jẹ́ pé Ọlọ́run ọba òun náà láti ń ṣe àgbéyẹ̀wò àti rí kọ́ pé ká ṣàpọ́nlé òkú ká ṣe ẹ̀yẹ fún ká ṣe ń tó dáa fún gẹ́gẹ́ bí a ṣe ń ṣe àpọ́nlé fún ẹni tó ń ṣẹ̀mí bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ ṣe àpọ́nlé fún ẹni tí ó gbẹ̀mí mì náà òun náà ni ẹ̀kọ́ tí Islam gbé kalẹ̀ òun náà sì ni gbogbo ohun tá à ń ṣe nínú ẹ̀sìn Islam fún òkú òun náà ló rọ̀ mọ́ kí Ọlọ́run ọba kí ó ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa. Mubarak sir, kí ni ìmọ̀ràn tẹ́ wá ní fún àwọn èèyàn wa lé lórí àdìrú ọ̀rọ̀ tòní? Ìmọ̀ràn tèmi tí mo lè sọ fún àwọn aráalé òun náà ni wípé bí òkú wa bá ti kú ká má lọ lára tó bá jẹ́ pé ní ire ni kó tètè lọ máa gbádùn tó bá sì jẹ́ pé ní tó ṣiṣẹ́ kejì náà ni ká má wàá jẹ̀bi ẹ̀sùn wípé àjò tètè wá padà wá máa wá gba ẹ̀san iṣẹ́ rẹ̀ eléyìí náà sì rí nǹkan tí ó ṣe náà sálám tí wọ́n máa ń kóró ojú sí ni nígbà tó kù bá kú tó máa fẹ́ máa lọ lára pé ẹsẹ̀kẹsẹ̀ tó bá ti kú òun náà ni kí ẹ lọ ṣe gbogbo ètò tó bá dìrọ̀ mọ́ ètò ìsìnkú. Olówó mísà. Ohun tí mo fẹ́ gba àwọn èèyàn alámọ̀ràn ni wípé kí a mọ̀ wípé gbogbo wa la máa fi lé ayé lẹ̀ kullu nafsin dha'iqatul maut gbogbo wa ló máa papòdà ká máa wá bira wa léèrè pé kí ni ohun tá à ń ṣe tí kú bá dé kí ni ohun tá a fẹ́ sọ fọ́lọ́hun kí la mójútó ń lé ayé ṣé ohun tá a máa mú lọ sọ́run la mójútó ni àbí ohun tá a máa fi lẹ̀ ń lé ayé torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ohun tá a máa fi lẹ̀ láyé là mójútó owó ilé mọ́tò là ń wá sáré ẹ̀ káàkiri àsáré àti ṣèjọsìn fọ́lọ́hun àti ṣe dáadáa béèyàn bá kú ohun tí ó mú lọ ni ìrun tó kí dáadáa tó ṣe àánú tó ṣe gbogbo àwọn eléyìí ohun tí ó mú lọ nìyẹn bó bá wá di pé èèyàn wá kú gẹ́gẹ́ bí wọ́n sọ fún wa ẹ̀kọ́ Ìsìlámù ni pé ẹ má lọ tọ́jú ẹ̀ pamọ́ sí ilé ìgbókùsí ẹ má tún lọ òkú yẹn lára ẹ má fara ní ibi pé pàtẹ́ bá wá sí gan ẹ̀yin gan ní yóò máa bàjẹ́ wípé ṣé èèyàn wa náà lélẹ́yìí tá a fẹ́ sìn yìí so ó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ tètè ṣe ètò tó sì dáa jù lábẹ́ sọ́mọ̀ yìí òun náà ni ètò Islam kódà àárẹ̀ àwọn tí kì í ṣe mùsùlùmí tí wọ́n táwọn bá ti kú o ìlànà Islam ní kí ẹ gbà kẹfì sin àwọn nítorí pé ìlànà Ọlọ́run ọba ni bọ́lọ́run bá ṣe fẹ́ ni gbogbo ẹni tó bá ti láǹfààní àti rìn bẹ́ẹ̀ àti ṣe bẹ́ẹ̀ àríbìdé sí níwájú Ọlọ́run ọba Allah. Jazakumullah ẹ ṣé tí ẹ dá wa lẹ́kọ̀ọ́ lónìí kí Ọlọ́run bá kí máa túbọ̀ fún yín ní okun àti agbára ẹ̀yin ènìyàn wa ńlé àti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tòní a sì ti gbọ́ àwọn ìmọ̀ràn olówó iyebíye èyí tí wọ́n fi ta wá lọ́rẹ ohun tó ṣe pàtàkì òun náà ni pé káríra wa gẹ́gẹ́ bí ẹni àpọ́nlé bẹ́nikẹ́ni tí ó bá gbẹ̀mímì láàrin wa ká fi gbogbo nǹkan pátá ká fi pọ́nlé ká bàṣírí rẹ̀ ká sì sìn sọ́nà lọ sí ọ̀dọ̀ ẹlẹ́dàá tó dáa níbàámu pẹ̀lú ẹ̀kọ́ àti ìlànà tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ti là kalẹ̀ fún wa lára tó ṣe pàtàkì ni pé mùsùlùmí láǹfààní láti ṣàkọsílẹ̀ báwo ló ṣe fẹ́ kí
kí ẹ̀yìn òun kó rí tí àwọn olóyìnbó ń pè ní will. Mùsùlùmí láǹfààní àti ṣàkọsílẹ̀ rẹ̀ kí ẹ̀yìn má bàa dàrú tí bá ti ń kẹfi wípé nǹkan kan ó ṣeé ṣe kó fẹ́ yin jẹ bóun bá ti gbẹ́mìí mì kó ṣàkọsílẹ̀ báwo ló ṣe fẹ́ kí ẹ̀yìn òun kó rí. èyí tó kù tá a fi tẹ̀lé òun náà ni pé mùsùlùmí kan kì í gbé ẹ̀dá èèyàn ò gbọ́dọ̀ gba ẹ̀mí ara ẹ̀. Ó tako òfin kẹ́nìkan sọ pé òun fẹ́ gbẹ̀mí ara òun, bẹ́ẹ̀ náà ló tako òfin àti súnà òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Òun ló fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá fúnra ẹ̀ gbẹ̀mí ara ẹ̀, àgbékalẹ̀ Islam kò ní kí wọ́n ṣe irú àpọ́nlé tí a ṣe fẹ́ni tí ó kú wọ́rọ́wọ́ tí a ṣe fún un, nítorí pé kò fira ẹ̀ sí ipò àpọ́nlé. Irú àpọ́nlé bẹ́ẹ̀ kò tọ́ sí òun náà. Kọ́lọ́hun kó má ṣe ètò tòní ní ìkànnì fún èmi àti ẹ̀yin. Kọ́lọ́hun kó ṣe ní ọ̀nà tí a fi túbọ̀ tẹ̀lé súnà òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bí ohunkóhun tó bá rú wa lójú lórí àwọn ètò tí ń jáde láti iléeṣẹ́ yìí, ẹ jẹ́ kí a kọ ìwé sí africa@mta.tv. A máa fèrè pàdé inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Muhammadu Rasulullah, òdodo de irọ́ sálọ, òdodo de irọ́ sálọ, òdodo de irọ́ sálọ, irọ́ ní láti parẹ́ ni.